Aku kó lè dá aku gbìyànjú àti tí arága gòkè. Mo kí gbogbo àwa tí a jẹ́ onílàákàyè, àwa tá a jẹ́ ọlọ́gbọ́n ayé, gbogbo àwa tó já sí pé Ọlọ́run kádàrá wípé a ní orí tí a máa fi ń digest ọ̀rọ̀. Mo kí yín wípé a kú ojúmọ́ lọ́ọ̀dẹ̀ yín bẹ̀rún náà. Adẹ̀kú òní ọjọ́ ajé, àràjé jẹun, àràjé mu, àràjé ná, a sì ràjé lò. Ajé ó máa fi ọ̀dọ̀ wa ṣe ibùgbé pẹ̀lú ògo Ọlọ́run. Ajé ò ní kẹ́yìn sí wa o. Gbogbo bí kíbi tọ́lọ́run bá kára wípé ayéfẹ́ ìkànnì bá fẹ́ dé, àánú Ọlọ́run àti ìdùnnú ẹ̀ kò ní fẹ́ nìkankan wálẹ̀ o. Lóòrọ̀ yìí, torí kéèsì tí a gbé wá sí orí afẹ́fẹ́ láàárọ̀ yìí, ó ti wà lọ́dọ̀ wa tipẹ́, àkọ́kọ́, ṣùgbọ́n a pẹ́ǹdì ẹ̀ nítorí àwọn ìdí kan àbí ìdí méjì láti lè tún ṣe àwọn ìbéèrè ọ̀rìn kíniwín lọ́dọ̀ ẹni tí ó mú ọ̀rọ̀ yìí wá sí ìkànnì Olóríire TV Live Baba Research. Wọ́n kú mọ̀ pé níkànnì ayé create propaganda, àdẹ̀ kì í sọ nǹkan tí ojú wa ò bá tó. A máa ń sọ pé tó bá ló fẹ́ sọ̀rọ̀ gan fún wa gan, o gbọ́dọ̀ rò dáadáa kó tó di pé wàá sọ̀rọ̀. Tí a bá dẹ̀ wo ayé lónìí ní ìsáàrí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀, kódà ẹlòmíì wà tó yẹ pé tí ń ṣẹlẹ̀ sí lábẹ́nú wọ́n ti dúnkokò mọ́ débi wípé wọ́n ò tún mọ́ sọ pé tó bá sọ̀rọ̀ o pípa lápá o. Tí odó kan bá ti dé mọ́lẹ̀ kì í ríta mọ́ o. Ẹni wọ́n wà mọ́ fún ara rẹ̀ ní tí wọ́n ń pè ní inner problem lọ́tọ̀lọ́tọ̀ fún rẹ̀, tó dẹ̀jà sí pé at the end of the day tó bá sọ nǹkan kan ò ní ṣẹlẹ̀. Tó bá sọ láàyè tó yẹ kó sọ fún, ọkàn tí ẹ gangan fún rẹ̀ gan ó balẹ̀ ju pé kíyàn wá fi àánú lọ àbí kíyàn máa fi nǹkan yìí sì fẹ́ sọ. Ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tẹ para wọn látara pé wọ́n ti dúkò gan pé ń gbọ́dọ̀ sọ̀rọ̀, torí Yorùbá gán sọ wípé béèyàn bá ti sọ̀rọ̀ ńgbà míì ìbẹ̀rẹ̀ orí burúkú ni. Òun ló fà tó yá sí pé tẹ bá rí ta bá ń jáde ńgbà míì ta bá ń sọ̀rọ̀ láti lè jà fún àwọn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ míì tó bá rá síbì kan, táwọn yẹn tó pa àwọn lágbára, àwọn léèyàn, àwọn lẹ́nu, àwọn lówó, àwọn nípò. Àmọ́ jẹ́ oyé wọn pé àtowó tẹ́ ní àti ipò tẹ́ ní, ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ti lò ó lọ sàbẹ́ẹ̀ lánàá tí wọ́n gbóná yakin jù yín lọ. Ṣùgbọ́n tó yẹ pé lónìí nǹkan wọn sì mọ́ láyé. Rí tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ayé ni. Gbogbo aláwà láyé ń gba Abíọ́lá, nínú ṣòwòṣòwò láyé, nínú náwó láyé, nínú ẹni tí ń fowó dára láyé, àti ìrẹ́ ẹni tí ń fowó dára bí Abíọ́lá tí ó sáyìn sára pépà tí ó ní ẹ mú lọ báǹkì ẹ lọ fi gbowó. Síbẹ̀síbẹ̀ náà nǹkan ṣé kò pa lójúlé? Kí wá lágbára tá a ní? Owó kí la wá ní tẹ́nìkan ò ní rí? Àrà wo la fẹ́ dánú ayé ń bí tá a sọ pé ẹnìkan ò tí ì dárú ẹ̀ rí? Òun ló fà tó já sí pé tí àwọn certain àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí bá ń ṣẹlẹ̀, ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí má feel bad, má wò pé bóyá pé ọ̀rọ̀ rẹ̀ ń wo kò sí ẹni ní alágbàwí, kò ní lálágbàrò, kò ní lálágbàṣe gangan. Ṣùgbọ́n gbà míì wà tó yá sí pé lọ́pọ̀ ọgbà lórí ètò yìí àbí nínú ìkànnì tèmi o Olóríire TV Live, èmi ò kì í gbìyànjú láti sọ̀rọ̀ pẹ̀lú emotional bí a kí wọ́n sọ pé torí pé lágbájá sọ mẹ́jọ wá ká sọ pé tìtorí ẹ̀ ní ṣe ìwádìí ọ̀rìn kí ni wọ́n lé lórí. Bàbá wa Sulaiman Akíntayọ Àkànjí, àni wọ́n ti ń pè mí láti last week lórí dákunjọ́, wọ́n fẹ́ kí o bá ń gbé ọ̀rọ̀ mi yẹ̀wò lórí péjì ẹ, bóyá tó bá gbé yẹ̀wò lórí péjì ẹ bóyá yóò sì ẹ̀ ṣiṣẹ́ láti já sí pé ọmọ mi tó wá sí ọ̀dọ̀ àfáà Dáúdù bóyá màá rí gbà. Ìdí tí mo fi pè ń kàyéfì ńlá ni wípé kàyéfì lọ̀rọ̀ ń tòótọ́, báwa náà bá gbọ́ a mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ ní dúníyà
wàláì nǹkan ṣẹlẹ̀ ní dúníà lọ́fà tọ́já sí pé tá a bá fọmọ wa sílé kéwú ẹja máa fún monitoring ká mọ orúlé ké tá a fẹ́ fọmọ wa sí bá a fẹ́ fi ọmọ wa sínú ìjọ kan bóyá ìjọ ti kìrìsìtẹ́nì ní chọ́ọ̀chì ni ẹja wo adarí ìjọ dáadáa ká mọ orú èèyàn tí í ṣe ká tó fọmọ bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ lónìí ó sọ ìyàwó ẹ̀ nù látara wàhálà pé ìjọba ìníyàwó mi ń ṣe tó yá sí pé adarí ìjọun yóò ti mọ ọ̀tọ̀ ní tó yẹ kí ó mọ gbè sínú ọkàn obìnrin ọ̀tọ̀ ní nǹkan míì tí ó padà tún wá máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ lòmíì ó sọ ọmọ ẹ̀ nù látara pé ó fi sílé ìjọsìn wọ́n há oyún lé lọ́wọ́ lásìkò ìgbà tí ó rò tẹ́lẹ̀ torí pé ọ̀tọ̀ ní tí ń rò wípé yẹ kó dọ̀dọ̀ tiẹ̀ ọ̀tọ̀ ní tó dé bá bàbá wa Akíntọ́yè Àkànjí nígbà tí wọ́n pè mí wọ́n ní ọdún 2003 àwọn ń gbé agbègbè kan tí wọ́n ń pè ní Olúṣèyí area nílùú Ìbàdàn bí wọ́n ní àwọn tí wọ́n ń fọ́lù gbogbo program tí wọ́n ń ṣe gan tipẹ́tipẹ́ àwọn sì máa rí i pé olóyire kì í sọ̀rọ̀ propaganda yìí máa ń gbìyànjú láti ṣàwọn ìwádìí ó dẹ̀ máa ń bring the fact lórúkọ tó wá fẹ́ sọ ni ó ní ìdínú táwọn fò pé káwọn ṣe ẹ̀ try ọ̀dọ̀ wa ń bí náà wo bóyá yóò ṣe ẹ̀ wúlò fáwọn ṣùgbọ́n mo bá wọn sọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àti gbọ́ ṣùgbọ́n èmi ò gbà wípé bẹ́ẹ̀ lórí wọ́n ní lọ́dún 2003 nígbà táwọn ń gbé agbègbè Olúṣèyí yẹn wọ́n láwọn fọmọ àwọn sí ilé kéwú lọ́dọ̀ àfáà Dawood ti Amiyu àwọn fi ọmọ àwọn síbẹ̀ ọmọ àwọn táwọn wá fi síbẹ̀ yẹn àwọn ní kó mọ kẹ́kọ̀ọ́ àlùkùránì kó mọ kẹ́kọ̀ọ́ Ọlọ́run ẹ̀rí ẹni tó wò pé at least atúngbọ́dọ̀ reshape standard ọmọ tá a bí kó lẹ́kọ̀ọ́ Ọlọ́run ó ní ṣùgbọ́n nǹkan tí ó kàjẹ́ ìyàlẹ́nu ni pé àwọn kàrí pé ńgbà tó táwọn sáà kan ọmọ yìí ó ń wo àwọn ọ̀wà kan tó já sí pé àwọn ò firú ẹ̀kọ́ láti ilé táwọn bá bá wí kò ní gbọ́dọ̀ sáwọn lẹ́nu ó ṣàǹṣe bí àti pé Ọlọ́run ti pọ̀ sí ẹ̀yìn òun ọ̀nà wa ń sọ fún ìyá ẹ̀ pé kí ló ń sọmọ rẹ àbí nítorí pé òun náà ó ti ń gúnyà torí mo bí wọ́n lè pé ọmọ ọdún mélòó ní lọ́dún náà lọ́hùn wọ́n ní ọmọ 16 years ní ọlọ́mọ 16 years ní lọ́dún náà lọ́hùn wọ́n ní àwọn kàrí pé ìwà rẹ̀ yàtọ̀ kò bá tọmọlúwàbí mu ìyá òjọ́ lójú àbó òjọ́ lójú bí ìgbà tó já sí pé ẹnìkan ti wà ń kọ̀rọ̀ ibì kan tó ń fún ní kankan àbí tó ń gbó láyà pé kò sí kankan tó bá kó ń bẹ́ ọ̀hún ọ̀dọ̀ wa náà ló tún mọ́ bọ̀ tó bá ṣe kéré kan ọ̀dọ̀ wa ló mọ́ mo ní gbogbo tẹ́ ń sọ yìí èmi ò nígbàgbọ́ nú ẹ̀ torí n tá a máa fà á sí o ní láti kọ́ ọmọ lẹ́ẹ̀kọ́ tọlọ́hun n tá a máa fà á sí o ní láti gbin dáadáa sọmọ lẹ́mìí láti lè kọ́ ọmọ ní ìtẹríba bọ́mọ ó ṣe bọ̀ fáwọn òbí ẹ̀ bó o làáfà ó ti wá máa kọ́ ọmọ ní nǹkan míì wọ́n ní lẹ́ẹ̀kan náà àwọn káàrí wípé ọmọ yìí ó kà disfarahàn ni wọ́n gbà táwọn ń di pé àwọn ń bá wípé ọmọ tó ń ṣe ni ìwọ tó ń borí nǹkan kan ẹsẹ̀ pàmò tó bá dé rapid growth bẹ́ẹ̀ tó bá ti di pé àwọn oríṣiríṣi àwọn nǹkan ẹ̀yà bá ń jáde lára oríṣiríṣi nǹkan náà ni yóò mọ̀ tì jáde fún jáde wọ́n náà wá gbìyànjú àwọn wá mú àwọn wá rí pé ọmọ yìí àwọn ò rí mọ́ irú kí á lélẹ̀ irú kí ni ìtumọ̀ gbélé wọ́n náà bá gbìyànjú àwọn bá gba police station lọ ṣe pé tọ́rọ̀ bá ti rí wà náà ìtọ́kù náà ni kí o lọ fi ọ̀rọ̀ ara àyàn tó àwọn agbófinró létí ká lọ fi ọ̀rọ̀ ara àyàn ọ̀nàgbà táwọn dé police station ọmọ bẹ́bẹ́ àwọn wá ṣùgbọ́n nǹkan bẹ́bẹ́ làwọn rí táwọn àwọn ò dẹ̀ mọ kókó àwọn ò mọ àwọn dẹ̀ ti lọ complain fáfá ẹ̀ lámọ̀ye ìgbà tó pé àwọn ò rí gúrìsọ táwọn ò mọ tó ń ṣẹlẹ̀ bọ̀gọ̀tà ńlá pé àwọn ṣàfihàn gbogbo dítèsè lẹ̀ lọ́dọ̀ àwọn àgọ́ ọlọ́pàá ní ọdún náà lọ́hùn àwọn ọlọ́pàá wá ń ṣe àwọn ìwádìí ọ̀rìn kíní wí wọ́n sọ later wọ́n padà wá fọ́ọ̀nì pé ilé àáfàá òní Zainab Mọ́rẹ́níkejì ọmọ bàbá Àkànjí ń bẹ ẹni pé èèmọ̀ ni wọ́n nígbà tí àwọn ọlọ́pàá ní
ó wá bọ ọmọ lọ́mọ kalẹ̀ sínú ilé rẹ̀ eléyìí wípé òfin ó rojọ́ o wọ́n náà sá gbìyànjú wọ́n jọ pé àwọn kóra àwọn lọ sí ọ̀dọ̀ police station àwọn sọ fún pé ṣé n táwọn ní o kọ́ mọ́ àwọn nu ṣé n táwọn ní o gbìn sọ́mọ́ àwọn lẹ́mìí nìyẹn wọ́n ní àáfà yìí ń ṣẹ́jú pẹ́wú òun náà ráwíjáde kankan wí wọ́n létà àwọn jọ yanjú ẹ̀ nínú bí ń tùbí òun kálukú jọ gbalé ara wọn lọ wọ́n nígbà tó tó yá bíi 3 months after bó fọ́ọ̀mù àwọn ní ìkẹjẹ ní o bó ti fọ́ọ̀mù àwọn ní àǹtúmú ní o sọ pé tí kọ́lọ́mọ jẹ́ asọmọ nù kọ́lọ́mọ fi kẹ́kẹ́ ṣe ọmọ wa tí ọ̀rọ̀ bá rí báyìí kò sí irú tíyàn ò lè fẹnu sọ kò sí tíyàn ò lè wí torí ìyóò ṣàmọ́ ronú ká irú kí ló ń ṣẹlẹ̀ báyìí o because èyí tó yẹ pé èmi ò lè tí ì conclude torí màá pè wọ́n lórí ètò yìí màá pè àfàdà ó lórí ètò yìí tọ́lọ̀ máa yẹ kí nọ́mbà wọn lọ wàláyì tàláì sọ́nà ilẹ̀ wà lájọ tí bàbá yìí ti sẹ́ni nọ́mbà wọn sí mi ò mẹ́sẹ̀jì wọn báyìí rí kí n pè wọ́n rí ṣùgbọ́n yín pè wọ́n lónìí tá a ṣe ìwádìí lẹ́nu tí wọn kú mọ̀ pé wọn wà lórí ètò wọn sọ̀rọ̀ wọn lórí afẹ́fẹ́ àwọn ọ̀rọ̀ tán bá sọ ni ó wàá fa bá a ṣe padà fẹ́ gbéra táwa gangan wà lọ sọ́dọ̀ àfáì táwa lọ confam pé kí ni àwọn kan ti ń ṣẹlẹ̀ tùmọ̀ àkọ́kọ́ bí wọ́n léèrè béèrè náà tó Yorùbá ló sọ pé agbójú ẹnìkan dá àgbòṣìkà ni wọ́n láàrin 3 months ọmọ àwọn tún disfara hàn kó lé ṣùgbọ́n náà ní ìṣọba sọ pé kò sí tẹ́ ṣe ẹni tí wọ́n fẹ́ nu torí ibi tí àlọ́ gangan nu pé torí mi wọ́n lè pé kí ló dé tọmọ yín wá tó fẹ́ lọ mọ́ gbọ́dọ̀ àfáà ni wọ́n ní ara o wọ́n ní àfáà fẹ́ fọ́mọ àwọn forcefully ni ó fẹ́ fi agídí ó fẹ́ fi ọmọ àwọn ni ẹ̀mí àwọn òsì yọ̀ǹda ọmọ fún kọ́mọ́ lọ ba yí ọmọ jẹ́ tó ní gbogbo nǹkan làwọn ń gbọ́ káàkiri lásìkò tá a wà yìí pẹ̀lú oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn adarí ẹ̀sìn mo ní voice clip wọn lọ́wọ́ ń bí o ṣùgbọ́n mi ò ní play rẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ pe bàbá yìí torí ìdí tí wọ́n ṣe ní á gbé ọ̀rọ̀ wá sí orí ayẹ́fẹ́ báyìí torí ọ̀rọ̀ báyìí èmi èyí sábà fẹ́ dílẹ̀ pẹ̀lú orí ayẹ́fẹ́ kámọ́ ìtorí pé wọ́n ti pe ọ̀rọ̀ mùsùlùmí ni kínní kan ìtó jẹ́ kókó òní pé kárí pé justice yẹn òǹgàngán ló ṣe kọ́ lọ́dọ̀ tiwa kárí pé ìdájọ́ òdodo yẹn gangan ó wáyé èèyàn bá jẹ́ àfáà kò bá jẹ́ pásítọ̀ má ti ṣe nǹkan tó já sí pé wọ́n gbọ́dọ̀ ka ọmọ bẹ̀ má ṣe nǹkan tó já sí pé etí méjì ò gbọ́dọ̀ bọ́ gbọ́ má ṣe nǹkan tó já sí pé tán bá kọ ọmọ bẹ̀ yóò fi ìka lọ̀ mú ń gbọ́ ọlọ́mọ tó sọ pé òun ò fọmọ́lẹ̀ fún yín sọ pé kì í ṣagídí láti pé kí o sọ pé dandan ìyá sáfẹ́ fagídí fọmọ ọlọ́mọ so ẹ̀yin tí ẹ wá jí ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fans mi tẹ́ mọ̀ pé àwọn ò kì í create propaganda ẹ̀yin náà bá wa dá sí pẹ̀lú ògùn ọlọ́run á pe àfàdà ẹ̀yẹ ká kọ́kọ́ pè wọ́n ná kó tó di pé á tẹ̀ iwájú nínú àwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ kọ́lọ́ jẹ́ kí àfàdà kọ́lọ́ jẹ́ kí wọ́n gbé kọ́. Pé nọ́mbà Assalamu alaikum tí lọ́wọ́ kásá in tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé mo ti rà wípé direct ni à ń pè nọ́mbà tá a fẹ́ pè orí síìmù tí ok pé nọ́mbà fà yẹn lọ yàṣọ afúnmi fóònù nọ́mbà fà yẹn lọ ṣùgbọ́n fóònù kejì tí a fi ń pè wọ́n yìí ó ní tí a fi gbìyànjú láti òun la fi switch data síra wọn ṣó wà bẹ́ẹ̀
wáńbí lọ pé mọ́mí wa a máa lo fóònù ilé láti èwo ní àwọn. Mr. Kunle number 29. Oya. Let me get my buying send it. That airtime. But all loud that. Loud. Okay. But that buying. So that one ní online. Ẹ má bínú mo fẹ́ ká fa balẹ̀ pé wọ́n ní torí line ilé. Mi ti ra card fẹ́ra mi. Okay, yeah. Tá bá fi number ilé pé ó máa cut sí live tí à ń ṣe lọ́wọ́. So 1,000. Show for the hour fún ìpadà náà. Mi kò ṣe ra kọ́kọ́. Oh, you live lọ́wọ́. Blue abẹ́ tẹ̀lé tó ṣe sí. Àbúrò àbẹ̀tẹ̀. Anyone tó bá yà tí sí service náà ti dáadáa. Service náà ti dáadáa. Ìṣòro ìṣòro. Yes, so go papa. Orí àsìkò tí ó ti wọlé sí. Àmọ́ wa. Ìdí tẹ́pẹ́ ni, fingerprint máa fi sanwó. Ìyá olówó. Ìyá olówó. Ẹ jẹ́ ká try number wọn padà wá 081. Ṣé SIM2 ní Glo àmì? 1 àbí? Okay. Assalamu alaikum warahmatullahi sir. Wa alaikum salam. Yes sir, ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀ àgbàna. Yes sir, akójúmọ́ sir. Àwa ni. Yes sir. Adéyẹmí olórí lórúkọ mi sir. Adéyẹmí olóríire. Olóríire. Bẹ́ẹ̀ni sir. Ọlọ́run á ti gbogbo wa dé lóríire o. Àmín sir. Bàbá ẹ dákun mo fẹ́ a fẹ́ ṣe àwọn ìwádìí kan látọ̀dọ̀ tí yín ni sà. Naam. Torí ẹnìkan ló ń sọ̀rọ̀ kan ní ọ̀dọ̀ wa mi bí. Ṣùgbọ́n ọ̀rọ̀ tán sọ yẹn èmi ò torí anything tó bá ti jọmọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n bá jẹ́ olórí adarí ẹ̀sìn èmi ò kì í fẹ́ pé kí wọ́n sọ because of pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń gbà mí tí yìnyín ò bá farabalẹ̀ dáadáa ó lè jẹ́ ó sì lè jó òótọ́. Mr. Sulaiman Akintayo Akanji ni wọ́n sọ̀rọ̀ yín kan fún wa àwa ní pé láíláí kò jẹ́ rí bẹ́ẹ̀. Wọ́n láwọn fọmọ sílé kéwìn ìyẹn Zainab Morenikeji Akanji. Wọ́n ní táwọn káàrí ń bẹ̀ ni pé ẹ̀ẹ̀kan náà ọmọ ẹ̀ka ó kà change ni ẹ pé ńgbà táwọn dẹ̀ wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ àwọn rí pé inú ilé yín náà ni ó kalẹ̀ sí. Wọ́n wá ní after àgbà yẹn náà pé àwọn ọlọ́pàá yanjú ẹ̀ wọ́n káàkù dẹ̀ lọ pé but after 3 months ọmọ yẹn tún padà sọ́dọ̀ yín. Pé ẹ̀dẹ̀ sọ pé ẹ ti fẹ́nu kò sí nǹkan kan tí wọ́n lè ṣe. Wọ́n á ní ara o pé ọ̀rọ̀ òkèrè bí ò bá lé yóò dín láfi ní akọ́ ṣèwádìí lórí ẹ̀nà torí àmọ́ ìgbà ń sọ pé àfa àbúni àá pè wọ́n àwọ̀ pè wọ́n ṣáá pè wọ́n ní á pè wọ́n torí àyí sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ mọ́ pè wọ́n àjẹ́ pé ó ti lábòsí nínú mo fọ pé mo gbọ́dọ̀ pè yín.
ẹ dákun ìjọsẹ́ lè bá a tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn. Àwọn tí Mr. Suleiman kí lẹ pè wọ́n náà. Mr. Sulaiman Akíntáyọ̀ Àkànjí. Mr. Suleiman Akíntáyọ̀ Àkànjí bẹ́ẹ̀ ni. náà ń bẹ̀rẹ̀ àwọn gbé. sá. bẹ̀rẹ̀ àwọn gbé. wọ́n ní àwọn ń gbé agbègbè Olúṣèyí nílùú Ìbàdàn gbà kan báwọn afọmọsílẹ̀ kí oyin. òkè. àwọn ní pé létà ọmọ yẹn ṣàwà lọ́dọ̀ yín pọ̀ ọmọ yẹn dẹ̀ ń sọ pé láyé kò sí tí a bá ń lè ṣe òun yà para tó wọn bá fẹ́ yín ni pé ẹ̀mí àwọn ò sì yọ̀ǹda pé iná dẹ̀ sọ pé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe láyé wọ́n ní kò sí tán lè ṣe kẹ̀ pé èmi ò gbà bẹ́ẹ̀ o àfa ọ̀rọ̀ báwọn lè tẹnu àfa jáde. bẹ́ẹ̀ni. so yẹn àwọn láfẹ́ wá béèrè sí pé ṣé lóòótọ́ ni o because ẹni tí wọ́n ní ẹni tá a bá ti ọ̀ràn mọ́ tóun náà sọ pé tóun náà dákẹ́ a jẹ́ kó ti gbà pé bẹ́ẹ̀ náà lórí nu so láti wò pé ká ṣèwádìí torí ọ̀rọ̀ tó wá ti jẹun báyìí ọ̀rọ̀ tó yẹ pé èèyàn gbọ́dọ̀ fi ara balẹ̀ fún dáadáa ni ọlọ́run ò sì ní bá a lórúkọ jẹ́. ẹ jọ ẹ wá ní sùúrù tọ́lẹ́ẹ̀tì ni mo wà jẹ́ kí n tọ́lẹ́ẹ̀tì tán kí n bóyá kí n fíláàṣì nọ́mbà yín padà. fíláàṣì mi padà fíláàṣì mi padà. kọ́rẹ̀ ẹ ṣeun sir. tọ́ a jẹ́ pé a mọ̀ retí nígbàtí bàbá wa yìí tí wọ́n bá jáwé jẹ́ǹjẹ̀ míì tán jáwé jẹ́ǹjẹ̀ míì tán a mọ̀ retí mo sì mọ̀ pé dúdú náà ni ọsàn yóò so torí tọ́rọ̀ bá rí báyìí gbà míì tí ẹ bá farabalẹ̀ ṣe ìwádìí láàrin ọ̀tún àti òsì ó pọ́síbù kíyàn ó padà fi orí la nǹkan ṣùgbọ́n èmi o ní fọ̀rọ̀ ṣègbè fọ̀rọ̀ bá ti rí òun náà láfarabalẹ̀ náà ń bẹ̀ sórí afẹ́fẹ́ màá dẹ̀ padà gbìyànjú láti lọ sí ilé àáfà Daud tí Amiyu yìí màá gbìyànjú láti wá wọn lọ láti lọ ṣàbẹ̀wò sí wọn ọmọ tí ó wà lọ́dọ̀ wọn náà a ṣèwádìí lórí torí ohun tí mò ń gbọ́ yìí wọ́n èyí ṣọmọdé àgbàlagbà ni wọ́n tẹ́ pé lóòótọ́ lọ́rọ̀ bá rí àwọn ò ní ẹjọ́ nǹkan tá a fẹ́ dá kọjá wípé bíyàn ó fọ ọmọ ọlọ́mọ gan èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti síkì kọ́nsẹ́ǹtì àwọn òbí tó bí ó ní ìyọ̀ǹda yẹn ó fi lè wà lọ láíláí ṣùgbọ́n tá a bá síkì ìyọ̀ǹda àwọn òbí tó bí ọmọ yẹn gó ní pọ́lẹ́mù dọ́jọ́ alẹ́ nì ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn tí pé a máa ń fagídí fẹ́ tọ́mọ fagídí fẹ́ mo kà sọ́pọ̀ papọ̀ mọ́ pé àwọn ọkùnrin àtàwọn obìnrin ni o tó kò sẹ́ni tí rò ti ṣẹlẹ̀ sí tọ́mọ bí a sọ pé àbáwọn òbí obìnrin kí ó sọ pé o gbọ́dọ̀ fọ́mọ táwọn bá fẹ́ fẹ́ ẹ worú wàhálà tí irú wọn máa ń kò kódà ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹlòmíì lórí ọ̀rọ̀ lọ́rọ̀ yìí ni lórí pé má fọmọ mi fọmọ mi wọ́n sì ara máa fi ogun sínú ayé bó ṣe ọkùnrin díẹ̀díẹ̀ bó ṣe ayé obìnrin wọn náà mọ fogun ayé ìṣèdè rẹ̀ àdéhùn tí ó yóò padà fi là báyìí tí ìfẹ́ bá ká lójú ẹ̀ báyìí nǹkan ó ti ṣẹlẹ̀ gan so ló fà tó yẹ pé ẹni tí ọ̀rọ̀ obìnrin àti ọ̀rọ̀ ọkùnrin ó gba ìròrí gan táwọn òbí ọmọ tí ó bá fẹ́ tó bá sọ pé dandan láwo wọ́n fọmọ mi o no going area nìyẹn wọn náà tètè kó júbọ ewúro nǹkan pọ̀ láyé tí èèyàn lè ṣe nǹkan pọ̀ lóṣìṣì tó yẹ pé èèyàn lè gbìyànjú láti tọwọ́ bọ̀ láti tẹsẹ̀ bọ̀ ṣùgbọ́n tí ìbá pé agídí ni yóò mọ̀ fi ṣe nǹkan ibi tí yẹn bá bára rẹ̀ ó máa lágbára torí ẹ wọ̀rọ̀ nísìn ká ní pé bàbá wa àfáà Dáúdù kálábà ti gbìyànjú láti lọ sọ àsọyé pọ̀ pẹ̀lú bàbá wa Sulaiman Akíntáyọ̀ Àkànjí ọ̀rọ̀ wọn ò ní dórí orí afẹ́ bọ́ ṣe dórí afẹ́ yìí kódà wọn ní go beyond bèrè tàṣe pé wọ́n á ronú pé tó bá wù àwọn làwọn lè ṣe ìtàwọn làwọn lè gbẹ́jọ́ ẹ̀ lọ ẹ má bínú o ọ̀rọ̀ tí bó ṣe lóun fẹ́ rí yìí o ẹ dákun afẹ́kẹ́ yọ́nú náà ni abẹ̀yìn náà ni afẹ́kẹ́ ṣe kíní kan náà ni àwọn náà lè yọ̀ǹda tí ní tí wọ́n kò ní dàbí ìgbà tó já sí pé
ẹrẹ́ wọn jẹ torí nígbà tí bàbá wa yìí tán bá mi sọ̀rọ̀ kódà àwọn voice note tí wọ́n gan wà tó pé tí má bílẹ̀ gan yín gan tẹ́ bá gbọ́ inú yín gan fẹ́ bàjẹ́ pé irú kí àdùn tí wọ́n gbélé torí lọ́dọ̀ tí wọ́n dàbí ìgbà tó yẹ pé wọ́n fi ọwọ́ lágbá wọn lójú ni ẹ jẹ́ ká sì ọ̀kọ́ gbọ́ voice note tí wọ́n ẹyọ kan náà ká gbọ́ voice note tí wọ́n díẹ̀ náà. bẹ́ẹ̀ni sà ọ̀dọ̀ àfa Daoud ló ṣì wà kò sí lọ́dọ̀ wa mọ́ kò tiẹ̀ ń gbọ́ tẹ̀yàn kankan kì í ṣe pé kò mọ̀ wá gẹ́gẹ́ bí òbí ẹ ṣùgbọ́n ó jàrí kanlẹ̀ ní pé ẹni tóun máa fẹ́ nìyẹn kò sí ní tá a lè sọ ìtọ́lá pépì síbẹ̀ láti ìgbà náà èmi kọ̀ tiẹ̀ wá ń rò pé ṣé ó máa lọ bẹ́ẹ̀ ni àbí irú ìwà kátikàti wo rèé àwọn àfáà sì ń sọ fún wa mọ́ṣáláṣí à á kírun à á ṣe wáàsí wọ́n kọ̀ tí wàá sọ sí mi lọ́kàn náà ní last month yẹn náà ni pé kíní yóò yẹ kó wá lọ bẹ́ẹ̀ àfáà yóò sì mọ̀ ọ́ sí bẹ́ẹ̀ yóò sì mọ̀ ọmọ mi torí náà mo kàn ní kí n kò tiẹ̀ rò pé tí òfin ò bá ní ṣiṣẹ́ pé àwọn agbọ̀mọ̀ràn wọ́n sì ń bẹ́ lù ú mo ní kí n tọ́ ẹ wá o mo lè wá gbogbo ibi tí sọ ẹlẹ́yẹlé ní gbé ẹlẹ́yẹlé ní àfa Dáúdù gbé ṣùgbọ́n mo lè gbá ọ́fíìsì yìí mo lè meet up pẹ̀lú yín kí n lè fún yín details owó àdírẹ́sì rẹ̀ ilé ibi tó ń gbé fọ́tò káwọn kí n ṣàlàyé fún yín wọ́n láì lè rìkọ́ọ̀dù mi gan ọ́fíìsì yín ẹ bá ní wọ́n bá yín lọ́fíìsì tàbí ibi tó bá fẹ́ ká lè meet up ká lè ṣàlàyé gbogbo ẹ̀ bó ṣe rí dáadáa ìtọ́ ẹ̀ náà mo fi tàn yín wá sáà ẹ ṣeun. mo pé gbọ́n náà láti gbọ́ voice clips sí bàbá yìí ara voice clips sí bàbá yìí nìyẹn torí àwọn pé èmi ó fọ̀rọ̀ pò wọ́n fún gbọ́dọ̀ káwọn fẹ́ wá sọ́fíìsì mi ọ́fíìsì wọn lè ń wá ẹ ní láti wá sí ọ́fíìsì wa táwọn ò fi iṣẹ́ tiwa gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo sì mọ̀ wípé gbogbo eré tẹ̀ ń sá òun náà ní láti pé kí ẹ ṣáà rí ọmọ yín gbà padà níbi tó wá sí tó bá já sí pé tẹ bá gbà padà tán náà ẹ wà padà yọ̀ǹda ẹ̀ torí àmọ́ bó ti bímọ fáàfáà yàpò rẹ̀ bímọ fáàfáà àmọ́ nígbà tá a bá ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ó yẹ káwọn náà wò lè ṣàlàyé fún wa wípé ọmọ èyí o ó ti bímọ o bọ́n báyìí ti bímọ àjọ yanjú ẹ̀ náà ni táwọn bàbá ọmọ bá gbà àti yọ ọmọ torí wọ́n ní ó ń fọ́ àwọn lórí gan ni inú àwọn ò dùn sí ṣùgbọ́n nísìn tó bá já sí pé sáìdì ojú táwa fi ń wò ọ̀tọ̀ ni tó yẹ pé sáìdì ojú táwa fi ń wò ọ̀tọ̀ ni àmọ́ ká pé ìyá ọmọ ló sì ti gbìyànjú láti yọ̀ǹda ọmọ rẹ̀ fáfáà pé ẹ máa fẹ́ kíní lọ o àmọ́ ṣùgbọ́n èyí tó bà mí nú jẹ́ jù òun ni wípé statement tí bàbá yìí sọ mùsùlùmí ni wọ́n ní a lọ sí mọ́sáàsì àwọn àfáà ó dẹ̀ mọ́ ṣe wáàsí àwọn àfáà ó dẹ̀ mọ́ ṣe wáàsí ẹni pé statement yẹn ó tóbi ó wú gan lára àwọn àfáà ó dẹ̀ mọ́ ṣe wáàsí at the end of the day ní bá wáàsí yẹn lára wọn nítorí nìyẹn náà so tí èèyàn bá jẹ́ adarí ìjọ àbádarí ẹ̀sìn a gbọ́dọ̀ gbìyànjú láti dọ́gbọ́n mọ́ ṣe ká mọ́ rọra ṣe torí tá a bá rọra ṣe nǹkan gbé nǹkan anu ọlọ́mọba lórúkọ jẹ́ ṣùgbọ́n tí èèyàn bá ṣe bóyá kó yẹ ṣe àwọn èèyàn kó gbèrè jẹ́ pé àṣẹ lágbájá ẹni àfọkàntán ni ṣùgbọ́n ayé ti dojú míì oríṣiríṣi nǹkan là ń bá lọ́dọ̀ àwọn àfáà oríṣiríṣi ìwà tí ò yẹ kété mọ́ gbọ́ là ń bá lọ́dọ̀ àwọn àfáà kìdẹ́ sọ́dọ̀ àfáà nìkan tí ó bá tọ́ka àwọn àfáà yẹn ló ń bàjẹ́ àrí àwọn oní kìrìsìtẹ́nì tó yẹ pé àwọn náà ìwà wọn ó lágbára púpọ̀ àrí àwọn babaláwo tó yá sí pé ìwà wọn kò falájọ Ọ̀rúnmìlà ìgbésí ayé wọn ò falájọ t'Ọ̀rúnmìlà tẹ bá wo ìgbésí ayé wọn ìgbésí ayé burúkú ni so a sì ń expect flash bàbá wa àfáà wa yìí kí wọ́n flash wa ká lè pè wọ́n padà àwọn expect wọn ká lè pè wọ́n padà wọ́n náà wà ní àwọn ń ṣe gá lọ́wọ́ wọ́n á ṣe gá lọ́wọ́ àwọn expect wọn wọ́n ti pè wá padà yóò lè rọrùn fún wa láti lè mọ what is going on nípa wọn
tó mọ̀ pé wọ́n mọ̀ pa wà lórí láìfù tó bá mọ̀ pa wà lórí láìfù àwọn náà nífẹ̀ẹ́ dá wa dúró rẹpẹtẹ mọ̀ kò sí problem àwọn àádòdè wọn dìgbà tí wọ́n fi ṣetán mọ̀ bá dẹ̀ ṣetán á gbìyànjú láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn láti lè mọ ipò tí Zainab wà àti tí wọ́n fẹ́ kí àwọn bàbá rẹ̀ tí tán fẹ́ kó jẹ́ ìpín tiwọn náà lórí ọmọ wọn torí èèyàn gbọ́dọ̀ bímọ lábìdánù kí àwọn wàhálà tí yẹn ń ṣe lórí ọmọ lásìkò tá a wà ní ìsìn èèyàn mọ̀ pé wàhálà yẹn ò kéré káwọ wàhálà tá à ń ṣe lórí ọmọ bíbí káwọ bá ti ń tọ́ ọmọ èèyàn mọ̀ pé wàhálà yẹn kì í ṣe nǹkan tí ó kéré rárá kódà èèyàn mọ̀ pé wàhálà yẹn kì í ṣe nǹkan tí ó kéré èèyàn gbọ́dọ̀ fi ara balẹ̀ dáadáa tí akáyè ti tún wọn pè kán má dára dúró ká tún wọn pè torí wọ́n lè ti tọ́lẹ̀tì tán kó má dé pé bí wọ́n ti ń ṣe nǹkan míì ìjà tún wọn pè. Yes, sir. Mo ṣe assistant, sir. Oh. Okay, sir. Okay, sir. All right, sir. Wọ́n ní ká ṣe sùúrù fáwọn díẹ̀ pé àwọn máa flash papa láìpẹ́. So, ẹ jẹ́ ká ṣe sùúrù. Kí a mọ ibi tí ọ̀rọ̀ Zainab tí yóò já sí. Ká dẹ̀ mọ ipò tí ọmọ ọlọ́mọ wà. Torí bàbá rẹ̀ wọ́n wà worried ìyá ẹ̀ náà dẹ̀ wọ́n wà worried wọn àríwó eléyìí àfi dẹ́rù bọ́ lọ́rọ̀ ni irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwo ò ní ṣe nǹkan kan tó já sí pé yóò kó bànújẹ́ bá àfàdà ó torí pé àwọn wọ́n lórúkọ wọn tí wọ́n ń protect so àlè bà wọ́n lórúkọ jẹ́ bí ìṣe pé kákàjọ sọ ti ń jẹ́ fact táwọn bá yìí sọ tiwọn fún wa ní ìsìn tá a bá ti gbọ́ tiwọn bàbá ọmọ náà tí wọ́n gbéṣẹ́ fún àwọn náà wò wá live and direct báyìí ọ̀pá àwọn náà wọ́n wò wá torí mo ti rí mẹ́sẹ̀jì wọn náà láìpẹ́ àwọn náà wò wá live and direct àwọn náà wọ́n fẹ́ gbọ́ àwíjàre àfà wọ́n fẹ́ gbọ́ àwíjàre àfà Dawood wọ́n fẹ́ mọ ẹni tí wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn so ẹ jẹ́ ká ní sùúrù díẹ̀ fún wọn. bí a bá dẹ̀ fẹ́ lọ pé ọmọ náà kó jókòó sórí ìjókòó ni kò sí aburú kankan lọ́mọdé asọmọnù ẹni tí ó rẹ̀ bá ṣẹlẹ̀ sí oní yóò máa fà nǹkan yẹn wọ́n lè irú kéèsì bẹ́ẹ̀ a kà gbé sórí láìfù ti ẹ̀ ní nígbà yẹn mo rántí àgbé sórí láìfù ní ẹni tó súnmọ́ mi dáadáa ni bàbá yẹn òun náà ní chéjì díẹ̀ lọ́wọ́ ó wá láti ilẹ̀ haúsá ó kà da ilé kan mọ́lẹ̀ ó kọ́ ṣọ́ọ̀bù ńlá síwájú ìyá oníyà tó yá sí pé wọn àtọkọ ẹ̀ wọ́n ti jọ pín gàrí nísìn yóò ti lé ní 15 years tó ti ń fi eyín gbé àwọn ọmọ káàkiri kò sí lọ́kọ míì kò sí kankan àwọn ọmọ yẹn ti wá di dáadáa yìí tó yá jẹ́ last born wọn tó jọ́ lọ́mọge ọmọ ṣé is not bí 18 years ó ní bàbá yìí gbé súnmọ́ ìyàwó yá àdáńtà rẹ̀ pọ̀ ọmọ yìí àbá ti wọnú ṣọ́ọ̀ bàbá náà báyìí yóò fi kólà gbóúnjẹ bọ́ọ̀ta ni ọdọjọ́ kẹ̀yà ń bá ní wá tí ó lọ róúnjẹ ni ṣé àdán láti lé ni ó ní ẹ̀hùn gbóúnjẹ lọ ibiṣẹ́ náà ni kúlà tí ọmọ ń gbé lọ láti ilé kọ́lé léyìí nígbà tí ìyá yẹn ṣàfagídí jákúlà yẹn gbà lọ́wọ́ ẹ̀ tí àbá yìí kó sínú kólà fún ó lágbára púpọ̀ tí àbá yìí kó jáde sórí kólà fún ó lágbára púpọ̀ oríṣiríṣi oúnjẹ ráìsì ni ẹ̀wà ni dòdò ni ẹja ni ẹyin ni ẹnìkan ni gbogbo ó ṣàkó gbẹ tó ṣe sọmùsọmù ó dẹ̀ ti ń ta ọmọ àtàrí pé ńgbà tó yá ọmọ náà ò sùn lé mọ́ ọmọ tí lọ ń sun ọ̀dọ̀ wọn ọ̀rọ̀ yẹn lágbára púpọ̀ gan ṣùgbọ́n
Ọlọ́run bá wa rí yanjú lábẹ́nú Ọlọ́run bá wa rí yanjú lábẹ́nú ó ní ẹ jẹ́ ká gbé yẹn wá sí ká drag yẹn wá sí orí afẹ́fẹ́ ńgbà yẹn ẹ ká drag yẹn wá sórí afẹ́fẹ́ ńgbà yẹn ní ẹ ká drag yẹn wá sórí afẹ́fẹ́ ńgbà yẹn irú ẹ̀ ti ṣẹlẹ̀ tọ́lọ́run dẹ̀ ká wá pé bàbá yẹn immediately effect òun náà ni bàbá yẹn náà padà sọ wípé àwọn ti yọ̀ǹda ọmọ fún wọn tí ọmọ yẹn dẹ̀ padà ń bẹ lọ́dọ̀ abẹ́ òbí ẹ̀ dì sìn ń bẹ lábẹ́ òbí ẹ̀ dì sìn so kí àbáwá yìí kí wọ́n jọ kí wọ́n tètè flash wa ó wà very very important. Kàkà ní sùúrù díẹ̀ fún wọn. Ǹjẹ́ ká ní sùúrù díẹ̀ fún wọn. Kí ẹ báyìí náà ti ṣe tán. Ibẹ̀ báyìí ti ṣe tán. Yeah. Okay, báyìí ti ṣe tán. Ṣé ní ká jọ ká ní sùúrù fáwọn díẹ̀ àmọ́ ìní sùúrù yẹn bóyá wọ́n dẹ̀dọ̀ wọ́n fẹ́ pe àwọn oníǹkan ni. Jẹ́ wò náà bóyá lè. Àníkù yàbá ìpadà báyìí. Mo ṣì ṣe live lọ́wọ́. Ṣé o fẹ́ bá mi ṣe live ni? Ṣé o fẹ́ bá mi ṣe live? Bóyá ọmọ mi ló ń fẹ́ bá mi ṣe live o. Bóyá say hi. Sọ pé hi. Hi. I love school. Ẹ ti ṣe live tán. Wọ́n dẹ̀ kàn padà kó mọ́ dára pé àbí à ń disturb wọn jù. A sọ fún wọn náà ni a ní orí ètò láwà kí wọ́n bìí náà wípé à ń disturb wọn. Ọ̀rọ̀ question lákúfẹ́ bí wọ́n léèrè ìsìnpá fẹ́ fi ṣe kankan. Ìbéèrè òsì kì í dìjà. Ìbéèrè kì í dìjà. Abẹ́ ògbé kọ́ ọmọ o. Bí àwọn sì bìí sí lọ́wọ́ náà ni. Wọ́n àgbé kọ́ ọmọ o. Bí àwọn sì bìí sí náà ni. Bọ̀ mo mọ̀ pé wọ́n padà gbé kọ́. Wọ́n padà gbé kọ́. Bàbá wa Muhammad Bello ẹ ṣeun sà. Bàbá wa Hamzat Rashid ẹ ṣeun sà. Okay.
bàbá wa àgbàlagbà ni wọ́n fọ́tò wọn ni à ń wò yìí àgbàlagbà ni wọ́n ẹ̀yà wá tún wọn pè tí wọ́n bá ti gbé kọ́ọ̀mù báyìí a jẹ́ pé torí mi ní pè wọ́n lẹ́yìn orí ètò náà láti pè wọ́n á sì pè mí lẹ́yìn mi ní padà gbé màá sọ pé tó bá ti di ọ̀la àbí ọjọ́ tí n bá tó ráyè again lápadà wàá sọ yìí lórí torí mi ìfẹ́ bá wọn sọ nǹkan kan lẹ́yìn báwa yóò gbé kọlù ìdálẹ́jọ́ ń bẹ́ fèmí wípé wọ́n bízì ni torí wọ́n sọ wípé àwọn máa flash ń padà bóyá wọ́n wà níbì kankan tí wọ́n ti láǹfààní láti lè express ara wọn dáadáa so tó máa fẹ́ ṣẹlẹ̀ náà nìyẹn so bí àwọn àbí kankan tí wọ́n ti fẹ́ express àwọn dáadáa tó máa fẹ́ ṣẹlẹ̀ náà nìyẹn wọ́n busy ni. Wọ́n busy ni. Mo nígbàgbọ́ débẹ̀ pé wọ́n busy ni. Kí n tán sọ báyìí pẹ̀lú ògbólógbó tá bá ti ṣe bí 8 tá bá ti rí wọn a máa end life a dẹ̀ tún gbèjù láti tún continue lórí ẹ̀ torí kò ṣẹlẹ̀ sí ọrí ní ò jẹ́ kó mọ̀ bí tí mọ́ rí lára tó bá ṣẹlẹ̀ sí ọrí ni wàá mọ̀ bí tí mọ́ rí lára pé kò rọrùn tó bá ṣẹlẹ̀ sí ọrí àmọ́ ìpò kò rọrùn pé mi dẹ̀ mọ́ ń sọ ní gbogbo àmá ní nígbà míì wà tó já sí pé tó bá ń sọ wípé mo lè dá ọjọ́ tó bá dá ní tí agbára rí ò bá ní ká ìwọ̀n gómọ̀ pé ó ti ṣìdá ìyẹn mọ̀ pé lọ́jọ́ náà ìyẹn ti ṣìdá so ẹni tó bá dẹ̀ ti fẹ́ avoid káwọn èèyàn mọ́ jẹ ọ̀rọ̀ rẹ̀ bí ẹni jẹ sweet rẹ̀ fẹ́ yóò gbìyànjú láti mọ tó bá fẹ́ ṣe àti láti lè wà ìwà tí yẹn wù tí ó padà fọyàn kún èèyàn ò ní gbìyànjú láti ṣe so òní kókó ohun tí ó wà ń bẹ̀ kọ́sà àti ìmọ̀ kókó ohun tí ó jẹ́ root of this matter ọ̀rọ̀ ẹni tó mú ọ̀rọ̀ wá bá wa nínú ìkànnì tí wá ń bí oníkàlá mú gbọ́ so adẹ̀ ní láti ṣiṣẹ́ pẹ̀lú ẹnì kejì náà tí wọ́n dìde mọ́rọ̀ wọn wá káwọn náà gbìyànjú láti sọ èròǹgbà wọn so àwọn ọ̀kà láìpẹ́ kéèyàn ká mọ́ fẹ́ mọ́ play smart fún wa bíi pé bẹ́yàn bá ti fọ́ jẹ́ káyé mọ̀ pé yẹ̀sà ó jẹ̀bi ṣùgbẹ̀bí ẹlẹ́bi yẹn ò ṣe nǹkan kan àwa táwọn pè bí àwọn òrùkọ ọlọ́pàá lẹni tó ń pa wọn àìṣe ọlọ́pàá àwọn ká fẹ́ gbìyànjú láti gba ọ̀rọ̀ ẹni tí ó mẹ́jọ wá rò ní kí adẹ̀jọ sọ ọlọ́run ṣe àǹfààní ni wọ́n àwọn tọ́lọ̀ ń sọ tánàbí sọ gbogbo ẹ̀ ni wọ́n láǹfààní àti lè ṣàlàyé fún ayékéyéké táà náà dẹ̀ fi lè gbọ́ pé ànábì ní pé ká fẹ́ obìnrin olóbìn ká fọmọ ọlọ́mọ àìgbàna lọ́dọ̀ àwọn òbí ẹ̀ àbọ̀mọ tí àwọn òbí ẹ̀ bá yọnu sí a gbọ́dọ̀ fẹ́ nígbà táwọn òbí ẹ̀ ṣe kèbí wọ́n jẹ́ kébèrè gẹ̀ẹ́sì wọn ni àwáyọ̀nú àwọn òbí ẹni tá fẹ́ fẹ́ ọmọ wọn so gbogbo ẹ̀kọ́ tá láàbí wọn léèrè àwọn náà ni wọ́n mọ̀ bá wa dá
àwọn náà wọ́n mọ̀ bá dá torí ẹni tó mọ kí ó ní ẹni kálẹ̀ tí ó mọ kí ó ní ìsìn àrètí mọ́ tú fún táwọn dààmú lórí ẹ̀ ẹni tó mọ kí ó àwọn náà wọ́n bá dá pé ọ̀yá o kí ní ìdájọ́ Islam lórí ilé yìí o kí ní ìdájọ́ Islam lórí ilé kí ní ìdájọ́ Islam kí ní lọ́lọ́run sọ kí lànà bí sọ bí o so táwọn bá ti wá ń tú fún wa àwọn mọ̀ gbìyànjú láti bá wọn tún tàn dáadáa àti láwọn bí wọ́n lè rí àwọn question tó lágbára ìjà tún wọn pè báyìí. You're calling is not answering. Bàbá yóò gbòkọ́ ajẹ́pẹ́ tí má ti pọ̀n lẹ́ẹ̀kan sí tàn bá ti gbé ìpàdé di ọjọ́ mi nù ìpàdé di ọjọ́ mi tó bá pọ́sì bí á rọ̀lẹ́ á padà gbé ọ̀rọ̀ wá ẹgbọ́n bá máa ráyè fún adáadáa rọ̀lẹ́ á padà gbé ọ̀rọ̀ wá sórí ètò yìí ṣùgbọ́n lẹ́yìn àárọ̀ yìí ká sọ pé ṣọlá tán máa fi lé gbé báyìí ajẹ́pẹ́ láì fún ọmọ àwọn èdè nìyẹn á lè gbìyànjú láti padà gbé ọ̀rọ̀ wọn wá pẹ̀lú ògo Ọlọ́run. Àwọn ò ní ilé ẹjọ́ kan tá a fẹ́ gbé wọn lọ bí kì í ṣe wípé tí ọ̀rọ̀ bá dójú ọ̀páragadì tán àti ní ọ̀dọ̀ àwọn èèyàn agbófinró tàmí pé wọ́n mọ̀ ṣiṣẹ́ wọn pẹ̀lú òótọ́ ọnú wọ́n bá dẹ̀ jẹ́ mọ́ wípé bí ibi kọ́ọ̀tì náà lọ̀rọ̀ padà já sí tí wọ́n tá a bá wọn fi gun òtòlótó lọ́dọ̀ tiwa ní àyín tí wọ́n gbà á láti tí wọ́n gbà táwọn bí ìjòjò gbà fúnra wọn àwọn lọ́yà náà wà ní sẹ́ńpẹ́ tó já sí pé wọ́n rẹ́dì láti dúró tán tí ẹni kì í sábà pé ń tàn bá wà lórí àárí so nígbà tí wọ́n ti àgbékọ̀ yìí a jẹ́ pé àánú ò ní àǹfààní láti go beyond débi tá a wà yìí a sì lè sọ kankan ju kọjá tí ara sọ̀kalẹ̀ lọ so tó bá di ìrọ̀lẹ́ tó wáyá sí pé ó bá di ìrọ̀lẹ́ àwa lè gbìyànjú ká tún wá tẹ̀síwájú lórí ẹ̀ ìyẹn tó bá ṣe tán láti lè comply pẹ̀lú wa. Adéyẹmí olóyè lórúkọ mi ẹ dákun ẹ bá ń pín káàkiri bẹ́ẹ̀ lè ní ó jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn amòkùnṣèkà nínú àwọn àfáà amòkùnṣèkà nínú àwọn tí wọ́n já àwọn pásítọ̀ tó já sí pé tán bá fi ọmọ tì wọ́n àbí kán ba ọmọ láyé jẹ́ àbí kí wọ́n fagídí fẹ́ lọ́dọ̀ àwọn òbí wọn ṣẹ́rí pé mi ò yọ sọ òun sọ gbangba ni torí pé kò síbi tí yóò ti máa ṣẹlẹ̀ kódà ń bẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kan àbáláyé náà tó yá sí pé wọn yìí fọmọ dá wọn fojú róbìn ni wọn ọlágbára inú tó sì tètè máa ń gbéyàn ṣubú jù láyé ó ní ọ̀rọ̀ obìnrin wà tó mọ́ tètè tíyàn ṣubú jù láyé ó ní ọ̀rọ̀ obìnrin wà àtowó bí yóò bá ti sọ́ra nu méjèèjì yóò lágbára. Hello. Salik sir. Wa alaikum salam. Yes sir. Yes sir. Mo ti ṣe tán báyìí. Okay sir. Ẹ má bínú pé mo disturb yín torí náà mo ibi tá à ń lọ ni. Ṣé rí. Okay sir. Ọ̀rọ̀ tí ẹ sọ yẹn. Yes sir. Lóòótọ́ ni mo fẹ́ ọmọ yẹn ló dẹ̀ sọ nǹkan yẹn fún bàbá ẹ̀ kódà bàbá ẹ̀gbọ́n ti fi ọlọ́pàá mú mo rí ní orí ẹ̀. Nígbà tọmọdé yarí pé dandan àfi kó mú fẹ́ mi ànábì dẹ̀ fún wa ní kápá wípé ọ̀kadẹ̀pẹ̀ ọlọ́run ó fún wa ní yọ̀ǹda ẹni tó bá ní kápá kó fẹ́ méjì mẹ́ta tí ó bá dẹ̀ ní kápá kó dúró lórí ẹyọ kan ṣo. Nígbà tọmọ yẹn dẹ̀ wá takú pé àfi kó mú fẹ́ mi tèmi náà bá dẹ̀ wá yarí pé láàkó máa lọ gẹ́gẹ́ bí ohun tí bàbá ẹ̀ ti fi ojú tèmi náà rí ọmọ yẹn lè lọ ṣe rẹ̀ léṣe tàbí kó lọ bọ́ sọ́wọ́ àwọn tó ṣe pé kò ní wúlò fún ojú ọ̀nà ìsìn rárá so bó ṣe jẹ́ nìyẹn. Bàbá wa ẹ má bínú àwọn torí mo rò pé kéèyàn ò táyé yanjú ẹ̀ náà ni Ọlọ́run ò sì ní járí wà láàrin rí dààmú. Àmín. Ṣé nígbà tí bàbá ẹ̀ tí wọ́n mú wá sílé kí ọ̀dọ̀ yín ibẹ̀ lọmọ yẹn náà ti ta mọ́ yín fún rẹ̀ pé dandan ẹ̀yin lòún fẹ́fẹ́.
ibẹ̀ ni. òun gangan fún rẹ̀ gangan ló sọ pé òun fẹ́ fẹ́ yín àbẹ́yìn lẹ lọ bá pé ẹ fẹ́ fẹ́. òun gangan bóyá ó ní ìmọ̀ ohun torí bóyá ó ráwọn ìṣesí kan pẹ̀lú mi ni mi mọ̀ tàbí bóyá ẹ̀sìn ṣẹ̀ mọ̀ irú bó bá jẹ́ wa ọkùnrin náà la fẹ́ fẹ́ obìnrin ṣe á láwọn ìṣesí kan tá a rí pẹ̀lú ẹ̀ bóyá ó lẹ́sìn bóyá ó láwọn ọ̀wà kan tó dáa so bóyá àwọn nǹkan yẹn lòun náà rí mi ò mọ̀. sẹ́yìn. mi ò lóhun kankan fún o mi ò lóhun kankan fún o lóòótọ́ ojú ìlànà iṣẹ́ àfáà yìí ni mo wà ọ̀bọ̀ tí mi ò lóhun kan fún un láti fi fẹ́ o. mi ò lóhun kan fún rárá o. ẹ fún ní ọ̀túnmu tó fún wa wò pé jẹ́ adé takú jẹ́ ń takú sọ́dọ̀ àfáà lọ́rùn àfáà mi náà ni màá. irọ́ díẹ̀ǹdì náà kìíní yẹn máa padà jà tó bá dẹ̀ jà wọ́n lè ṣera wọn léṣe bìfọ́ kí wọ́n tó fi ra wọn lẹ̀. bó bàbá wa ẹ má bínú o nígbà a gbọ́ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi nísìnyí pé ẹni pé ọmọ yìí gangan ni ó sọ wípé òun fẹ́ fẹ́ yín tẹ́yìn náà sì gbà pé ó yẹ kéèyàn ò fi ṣẹ̀sìn gẹ́gẹ́ bíi pé tí Ọlọ́run fún wa lẹ́tọ̀ọ́ ni. ǹjẹ́ ńgbà tí ọmọ yìí ṣàwọn ìgbésẹ̀ yìí kí làwọn ìgbésẹ̀ tẹ́yìn náà ṣe lọ́dọ̀ àwọn òbí ẹ̀. ìgbà tí àwọn òbí ẹ̀ ti sọ wípé rárá náà tí wọ́n dẹ̀ ti fi ọlọ́pàá tí wọ́n tó ti ní tọ̀rọ̀ ọlọ́pàá ní gbogbo ìgbà yẹn so mo dẹ̀ abẹ wọ́n ṣàkẹ́takú lórí pé láàfẹ́ ohun táwọn fẹ́ yẹn ni àwọn fẹ́ orí ohun táwọn fẹ́ yẹn làwọn dúró lé lórí. torí pé wọ́n ti ọ̀rọ̀ ọlọ́pàá ńgbà torí wọ́n ní pé kó tó di pé ó dọ̀rọ̀ ọlọ́pàá àwọn òkàṣà ìdè rọmọ àwọn lé mọ́ náà ni gbà táwọn dẹ̀ wá lọ́wọ́ bọ̀ àwọn rí pé inú ilé yín ló wà. bẹ́ẹ̀ni. so n tí wọ́n ń try láti sọ fún mi nísìnyí ni pé wọ́n ní pé ṣé mo mọ̀ pé Islam ṣeré gbogbo nǹkan ni a ṣe pẹ̀lú òfin ẹ̀ pé ṣé wàá yẹ kó rí bẹ́ẹ̀ láìsí ọmọ kan tí kò lẹ́bi tí ò lára pé kí yíyan dé àbọ̀ ẹ̀ṣẹ́ ẹ̀rọ pé ń tẹ̀ ṣe ohun ẹ̀rọ pé ń tó bójú mu dáadáa ni kíyàn ká gbé ọmọ ọlọ́mọ kíyàn ká gbénu lé gbìm torí pé ìdí tí mo fi ń bí ní èbó question yìí kì í ṣe pé láti dá yín lẹ́bi o torí èmi tí mo bá yín sọ̀rọ̀ Islam lèmi náà mo sì rẹ̀ pé tí mo bá sọ̀rọ̀ àgbàlagbà nìyẹn tí ó sì lè kóyàn sí yọ́ọ́yọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn cases báyìí ó pọ̀ tó yá sí pé alẹ́mọ́ kà sí nǹkan kan tó yá sí pé ó lè ti fàyàn sí àwọn ìrìn tí tó ṣe pé lágbára pọ̀ gan tí ṣe pé yóò dẹ̀ ní nífura ẹ̀yin náà wò ní ìsìn ẹ wo tí irú àbọ̀mọ́ yẹn ẹ wo tí wọ́n sọ ẹ wo irú tí ẹ̀yin náà gbé jáde lésì láfíà àgbàtọ́rọ̀ yẹn wá di tọlọ́pàá kí làwọn ìgbésẹ̀ míì tẹ́ gbé lórí ọ̀rọ̀ ọmọ yẹn sọ́dọ̀ bàbá ẹ̀. àwọn ìgbésẹ̀ míì tá a gbé náà ni pé a sì ń wá yanjú sí i náà ni pé kí ni bàbá yẹn ti ẹ̀ yọ nígbà tí ọmọ ti yarí pé àfikún òun ṣe nǹkan yẹn kínú wọn yọ táwọn náà dúró lórí pé táwọn bá ní ohun tẹ́yà ọmọ yẹn ṣe náà àbí ohun táwọn fẹ́ kó ṣe ló máa ṣe tá a bá pín bá pàpà sílẹ̀ náà tó bá lọ parẹ́ tó lọ ṣe rẹ̀ léṣe ẹ mọ̀ pé àwọn ọgbọ́n ọmọ yẹn ò ní wúlò padà fún wọn. bàbá ṣẹ́rí àtayébáyé ó ní tí ìfẹ́ bá gbóná jẹjẹn ẹ̀rí pé tóbìnrin gan tí ìfẹ́ àtọkọ ìbájọ́ ń jò tí iná yẹn ń jò dáadáa a ní bọ́kọ̀ ń bá ikú ẹ̀ òun ò lè fẹ́ lómi irọ́ ni o kò sí pé ẹnì kò lè para ẹ̀fẹ́ nìkankan o nígbà tí n tí ń ṣe wìrìwìrì lára ẹ̀ tó bá rọ̀ tán yóò padà yóò rọ̀ lára ojú ẹ̀ ó kà o yóò tún ṣe mí o torí ẹ̀yin la bá láyé kò dẹ̀ sí tí ò ṣẹlẹ̀ ní lágbóyún. ok bàbá wa ṣé ìyá ọmọ yẹn gangan ó ti yọ̀ǹdẹ̀ fún yín ni àbí ó ní àwọn because ẹ pé bàbá lè wà ní òkun gbà mí kí àti ìmọ̀ gbogbo ẹ̀ ṣe lọ ṣé ìyá ọmọ yẹn gangan fún rẹ̀ ṣé ó yọ̀ǹda ọmọ yẹn fún yín ti ní pé ẹ wò ẹ máa fẹ́ àti bùnyín abùnyín tán tí bàbá ò sì mọ nǹkan lórí ẹ̀. ṣé ẹ mọ̀ pé obìnrin mi wá tó ṣe pé lójú ọ̀nà Islam tá a wà yìí obìnrin mi wá tó ṣe pé àfi kó tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ obìnrin mi máa dúró lórí pé irun tọkọ òun bá wí òun náà máa dúró lórí sọ́rọ́ tí mò ń sọ yẹn yé yín. mò ń gbọ́ yín. tí ò ní fẹ́ yapa àṣẹ ọkọ ẹ̀ tó tiẹ̀ ṣe pé lóòótọ́ èyí ọmọ mi máa wà tó yẹ pé irun
ọkọ yẹn ń ṣe yẹn bó ṣe takú lórí ó lè má dùn mọ́ nígbà nígbà tó yẹ pé abẹ́ ọkọ yẹn náà ni abẹ́ bàbá ọmọ yẹn náà ni ìyá ọmọ yẹn náà wà a máa fara mọ́ ìwọ̀n tí bàbá ọmọ yẹn bá ń fẹ́. then bàbá wa náà ọmọ yẹn ṣó ti bímọ fún yín ni náà ṣọmọ yẹn ṣó ti bímọ fún yín ni ó ti bí ẹyọ kan. ó ti bímọ ẹyọ kan bẹ́ẹ̀ni lẹ́yìn tí àwọn bàbá rẹ̀ ò dẹ̀ tí ìyọnu sí bẹ́ẹ̀ni bọ àwọn bàbá ẹ̀ mọ̀ pé ó ti bí ẹyọ kan. bẹ́ẹ̀ mọ̀ kó ti bí ẹyọ kan bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn yọnu sí tó káná bá yọnu sí ni Bẹ́ẹ̀ni. wọn ní ọ̀rọ̀ yẹn ò ní dì báyìí ṣe rí n tó ìrìn àjò mi bẹ́ẹ̀ ẹ máa jẹ́ kí n mọ àdírẹ́sì ọ̀dọ̀ yín torí ọmọ yẹn gẹ́gẹ́ Okay. a ní láti rí láti wá ṣe àwọn ìwádìí kan lọ́dọ̀ tiẹ̀ náà ẹ̀ẹ̀kejì bàbá ọmọ tó lọ́mọ àti ìyá ọmọ tó lọ́mọ náà wá time tí màá bá tí gbogbo ẹ̀yin mẹ́rin tó jú ó kojú tẹ́ẹ̀fì lè jọ sọ̀rọ̀ tí ó bá jọmọ́ wípé bàbá ọmọ yìí bá wò wá wò pé àwọn yọ̀ǹda ọmọ àwọn fàmọ́rí àbà ṣùgbọ́n tá a pẹ́ àwọn bá yọ̀ǹda ọmọ wọn torí pé tá a bá wò dáadáa ẹ̀rù pé torí bí mo ṣe ń pè yín orí Facebook ni a wà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí ṣé ìjà pé gbogbo ayé ló ń gbọ́ yín torí wọ́n yìí díwà bá mi lórí ètò ni wọ́n ti ń ọ̀kẹ́sì wọ́n ti ń bá mi sọ lónìí sìn ó ṣe lóṣù kan ṣùgbọ́n èmi ò kì í sábà bẹ́ sọ ọ̀rọ̀ bí kì í ṣe wípé èèyàn bá ṣàwọn ìwádìí lọ́yẹ́ kí n sọ pé ṣé mo lè pè yín pẹ́lẹ́ ni mo lè pè yín kí n confam wọn ló yẹ kí n pè yín sí orí ètò yìí pé kí gbogbo àwọn èèyàn náà gbọ́ kókàkù lè fi lè mọ̀ pé ń bo ni because àwọn ò ní àní dájọ́ á kà ara sọ àwọn bí nǹkan kan ibi tó kàkù bá ara kù sí ara sọ fún kálukú ni because now nísìn ọmọ tẹ́ ẹ fẹ́ yìí nísìn wà láìtàlá àfọkọ yìí ẹ fẹ́ ní ọ̀nà tó tọ́ tàbí pé ká sòtọ́ ọ̀rọ̀ tíyàn ó sì fẹ́ tí ó mọ̀ fọ̀yàn ń kún tó ti dáa jù òun náà ni pé kíyàn ó kọ́kọ́ yọ̀ǹdẹ̀ fáwọn tó ní náà táwọn tó ní bá sọ wípé létàlétà tán ò pé àwọn ti yọ inú àwọn ti yọ o ẹni ó ti gbà fọ́nà lára wa àwọn yọ̀ǹda máa fáwọn ìyẹn ọ̀tọ̀ ní ṣe pé ìyẹn yóò jẹ́ orí àjẹmọ́nú torí pé ọmọ tá a fẹ́ gan tí ò ní igi lórí táwọn ń kùmọ̀lẹ́ táwọn bá ní nǹkan pọ̀ ó ní tí Islam sọ lórí ẹ̀ so àdẹ gbọ́dọ̀ ṣe nǹkankan tí ó tàbùkù ara wa bèrè tàṣe yóò wà tàbùkù Islam mọ́ alára táyà mọ́ sọ pé àbẹ́ẹ̀rí báwọn afọ àyẹn ṣe máa ń ṣe nìyẹn torí pé ọ̀dọ̀ gba àwọn èèyàn tán tí ń kọ́mẹ̀ látàárọ̀ ẹlòmíì sọ pé wọ́n ní ní tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé àwọn afọ àyẹn wọ́n ti lo ọ̀tún fún ni wọ́n ti lo ògùn fún ni wọ́n ti ṣe kíní kan fún ni wọ́n ti ṣe gbá fún ni mo ní ara ọ̀rọ̀ ò jẹ́rí bẹ́ẹ̀ so because ẹni tí àwọn tábàtì testify tábàtì gbọ́ àlè tí sọ pé dandan pé bẹ́ẹ̀ lórí ẹ fún wa ní ọjọ́ àtàsìkò tá a lè wá bá yín níbi tẹ́ ń gbé tá a sì rí ọmọ Zainab gangan tá a fi ọ̀rọ̀ wa lẹ́nu wò tí gbogbo ayé náà ó tún gbọ́ ọ̀rọ̀ ẹnu tiẹ̀ tí wọ́n fi mọ̀ pé ọmọ yìí ó wù ú ní o kì í ṣe pé bá pé under pressure ló gbé débẹ̀ torí lọ́dọ̀ àwọn bàbá ẹ̀ bí ìgbà tó já sí pé ẹ fi agídí ẹ fipá gba ọmọ lọ́wọ́ àwọn ni wọ́n lè dẹ̀ sọ pé kò sí táwọn ó ṣe pé ibi kí táwọn bá fẹ́ gbẹ́jọ́ lọ káwọn máa gbẹ́jọ́ lọ bẹ̀ mo ní ara ọ̀rọ̀ ò jẹ́rí bẹ́ẹ̀ pé àfáà Dáúdù wọn lè sọ bẹ́ẹ̀ láyé torí pé yìnyín kéré lórí nǹkan ẹ̀ ṣẹ̀pá àwọn náà sì lọ́mọ wọn so tí yẹn bá sì fẹ́ kọ́mọ náà lálùbáríkà kọ́mọ tó bí náà ó mọ̀ sí sóore fún yín àfi kẹ́ ẹ gba ìyọ̀ǹda àwọn òbí ẹ̀ káwọn òbí ẹ̀ ó ṣàdúrà fún torí yóò àfẹ́ tiẹ̀ ẹ̀yin gan tí ẹ̀ bá wọ́n lè má ṣe nǹkan o yóò máa àfẹ́ tí one way or other because ẹ mọ̀ kì í bẹ́ẹ̀ ṣe wà nísìn kì í ṣó ní àkọ́fẹ́ ìyàwó yín ẹ ti níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó pẹ́ fẹ́ kwade pọmọ kékeré kan ní àmà fún yín kún mú nítorí pé ó sàtọ̀ pé dandan láàyè ló ń fẹ́fẹ́ so ṣùgbọ́n àní tí ìsọ̀rọ̀ kankan tó ra jaja lórí ẹ̀ bí ìṣe pé àkọ́kọ́ ìwádìí àkọ́kọ́ tá a kọ́ fẹ́ wádìí lọ́dọ̀ tí yín ni níbo gan lọ́dọ̀ yín bo lẹ̀ ń gbé. Ìbàdàn ni mo ń gbé tẹ́lẹ̀ bọ̀ sí Abẹ́òkúta ni mo wà báyìí. Abẹ́òkúta ok sáyìnbó lábẹ́òkúta sà. lẹ́yìn tí eré wọn gbé ní Ọbántòkò. sá. Ọbántòkò. ok Ọbántòkò. bí ìgbà wo la lè wá sọ́dọ̀ yín.
ẹ pé kí n pè é padà lórí ẹ kí n lè rí ọjọ́ tí n lè fẹ́ tẹ̀ wá tẹ̀ ká má ríra o. kò sí wàhálà èmi ò wá fẹ́ kẹjẹ́ kó pẹ́ torí ẹ̀mí ò fẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ tó bá jẹjá torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wà tó yẹ pé àpàrà jọ sọ tá bá padà jọ ríra dẹ̀nẹ̀ kejì àwọn ọ̀rọ̀ dẹ̀ wà tó yá sí pé a gbọ́dọ̀ because ó wà very important o kódà nọ́mbà yín gan bàbá ọmọ yìí yóò ní nọ́mbà yín mọ́ lórí fóònù wọ́n ẹ̀ṣẹ̀ tó ń wá gbogbo ọ́mìs láti wá nọ́mbà yín fún mi ni nítorí wọn nọ́mbà yín gan ó fẹ́ tó di ọ̀sẹ̀ kan tó fi wá nọ́mbà yín kẹ́lẹ́ bá mọ̀ pé kì í ṣe pé inú bàbá yìí dùn sí àbí inú wọn yọ́nú sí. ẹ dákun ẹjọ́ mi kó pẹ́ ẹbí náà máa padà pè yín lẹ́yìn ètò yìí máa padà pè yín lẹ́yìn ẹ̀. ṣe rí mẹ́wàá ìṣẹ̀lẹ̀ nínú ayé ọgọ́rùn-ún sì ń ṣẹlẹ̀ nínú ayé ẹ rí i pé a sọ wípé gbogbo ohun tí bàbá yìí sọ a ní pé àlè nígbàgbọ́ nú ẹ̀ ọ̀nà pátápá tó gbọ́rọ̀ lẹ́nu àáfà Daoud àáfà Daoud dẹ̀ sọ wọ́n make it clear sí gbogbo ayé wípé lóòótọ́ àwọn fọ́mọ yìí níbo lẹ́yìn ti gbọ́ rí ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ o torí gbogbo àwọn ọ̀rọ̀ tá a fi pamọ́ tá a sọ kì í ṣe pé àmọ́ tá a fẹ́ sọ á padà sọ lórí ẹ̀ níbo lẹ́yìn ti gbọ́ rí kan sọ pé ọmọ obìnrin ní ọmọ sọ pé dandan láwùn fẹ́ bàbá tó ti níyàwó lé àáfàá tó ń jíṣẹ́ Ọlọ́run tí ì ṣe báyìí sọ pé ayé advance tá a gbá ọmọ kéèké àmọ́ school wọ́n fẹ́ àbá àgbàlagbà wọn lè fẹ́ àbá àgbàlagbà tí ò ní change nǹkan lọ́wọ́ wọn lè fẹ́ bàbá àgbàlagbà kankan tí ò ní change kankan lọ́wọ́ so kí la fẹ́ jáde níbẹ̀ ni pé ìtí bàbá yìí sọ yìí lọ́dọ̀ tèmi èmi ò tí ì kà kún òótọ́ ṣùgbọ́n a kọ́ fẹ́ rí ọmọ yẹn ní ká mọ irú ipò tọmọ yẹn gangan wà fún alára rẹ̀ ká mọ irú ipò tọmọ yẹn gangan wà fún alára rẹ̀ ká dẹ̀ fi ọ̀rọ̀ wa lẹ́nu ńgbà bá fọ̀rọ̀ wa lẹ́nu wò á mọ tó jẹ́ kókó náà lẹ́nu ọmọ yẹn bá jẹ́ pé ọgbọ́n kan náà bá dá sí ká mọ wo Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ni Ọlọ́run ó tù àtúnwọn káńdì àbòsí ọ̀nà Ọlọ́run yóò tù bẹ́ẹ̀ sì wọ̀ báyìí ẹ̀ẹ́dẹ̀ pé n tó ní ó jọ wọ́n lójú gan wọ́n dẹ̀ sọ with confidence pé lóòótọ́ ni bẹ́ẹ̀ lórí ẹ̀ ń bá ọmọ sùn Allahu Akbar ṣẹ́rí Nàìjíríà ìlú ìgan ká sọ pé àwa tá à ń dáadáa ẹ̀sìn lásìkò tá a wà yìí ọ̀rọ̀ wa lágbára ẹ̀ ń bá ọmọ sùn láì so yìgì ẹ̀ ń bá ọmọ sùn láì gbà náà lọ́wọ́ àwọn òbí ẹ̀ ẹ wá ní tí ò bá fẹ́ mi nǹkan lè ṣe ó lè mọ́ wúlò ìdí tí mi ò fẹ́ kọjá lórí ọ̀rọ̀ yẹn jù ni wípé ìkà ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn àáfàá mi tábàárí kan bá fagídí gbọmọ lọ́wọ́ báwọn wọ́n lè má jọ̀kọ́ mọ́ wọn ó gúnlò fáwọn òbí ẹ̀ mọ́ òun la gbọ́dọ̀ fi sùúrù ṣe òun la gbọ́dọ̀ fi làákàyè ká fi ṣe táwọn bá fi làákàyè ṣe ọmọ táwọn òbí ń expect àti rí àwọn òbí tó fọmọ sílé kéwrí torí pé àáfàá yẹn ò kọ́ ọmọ yẹn dáadáa kò àgbérùgbésọ̀ ní í ṣe fáwọn ọmọ tí wọ́n sì mú ọmọ kó lékè rẹ̀ ó sì lọ sa nǹkan sọmọ yẹn ọmọ yẹn wá ya dìde ní tó pé kò tọ́ba abilé rẹ̀ ha kò lè identify yé kò lè identify bí àti irú ẹ̀rí dáadáa tí ó ní àwọn òsìnjó wúlò fáwọn òbí ẹ̀ pé ìtàsí pẹ́ tọ́pẹ́ fẹ́ bí lọ sí ilé kéèkàn kan tí ó wà gbà àwọn nǹkan yìí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe lórí ẹ̀ láwùjọ wa bá a fẹ́ káwùjọ wa dá ó ń bẹ lọ́wọ́ mi ó ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà bá a fẹ́ kí àwùjọ wa ó dá ó ń bẹ lọ́wọ́ tèmi ó ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà èèyàn ò ká gbọ́dọ̀ yàkà òbí tó bímọ tó tọ́ ọmọ tó rí ọmọ títí ẹ wo steppings tí òbí ò rí kó tó di pé ọmọ ga ọmọ di pé ọmọ tí kọ́ pé pé káwà ló pa agbá lé òbí bẹ́ẹ̀ lórí torí pé ajá àfà àwọn èèyàn ń bẹ̀rù tí ń bẹ lọ́wọ́ wa
mo máa ń wò ó tí má lómi tó bá ń lérí àṣírí mo láṣìírí gan mo ní gbìmọ̀ mẹ́nu sọ́hùn àwọn tó láṣìírí ò kí ń parọ́ ẹ̀ síta ó lè hàn kọ́ ní nǹkan kan kódà kó máa ṣàbá òun tún mọ rẹ́rìn ẹlòmíì ò mọ lérí oògùn èmi àfa àgbàlagbàjá kíni kan máa sàṣì máa pa ọ́ ni màá kà bu ẹ̀rìn wà lóun àá pa tí wọ́n ní tán wọ́n fi ń pààyàn lọ́wọ́ àwọn tó láṣìírí oògùn tí ń jẹ́ gidi ó lè rí kí wọ́n ta bánà àbí kí wọ́n polówó ara wọn lórí rédíò tá ní tó ń jẹ́ gidi ìbẹ́yẹ orí rédíò làwà àwọn àmọ́ fake àmọ́ genuine òrùpáfà gidi yóò tan kámẹ́rà sójú yóò mọ̀ ṣe social media káàkiri bó lọ́tọ̀ yóò ṣe social media bó lójàgbé yóò ṣe social media bó ṣe kíníkan yóò ṣe social media lórí kíni ọgbọ́n àti kẹ́ran jẹni. àwọn ìwà báyìí pálapàla yìí kì í ṣe pé àárín aláàfáà nìkan ló wà kì í ṣe pé ẹ̀yẹnú ẹ̀yà Yorùbá nìkan kan ló wà ó ń bẹ káàkiri gbogbo àwọn kọ̀lọ̀fín láwọn àwùjọ wa ni. èyí tí yẹn fọwọ́ ronú pé ní tó ṣẹlẹ̀ yìí o àfi kó lọ bá àkànjẹ́ àfi kó lọ dáràn mọ́ dáràn ó lè pè wá kábọ̀ ṣàwọn ìwádìí kọ̀ọ̀kan ilé ikú la ti ń jẹ́wọ́ àrùn àwọn kwẹ́sọ̀ kọ̀ọ̀kan tí yóò mọ bí èèyàn gan lè gan tó ń tàn go nílé ńgbà bá rí bàbá yìí tá a bá jọ pọ̀ wọ́n pọ̀ rí àwọn ń tá padà mọ́ bí wọ́n léèrè pé bàbá yìí ẹ jẹ̀bi wọn ní lè sọ kankan mọ́ ńgbà bá wọ́n lè pé kí ni ìdájọ́ Islam lórí ní tẹ́ ẹ ṣe yìí tí bàbá ọmọ sọ̀rọ̀ táwọn náà sọ̀rọ̀ tí a fojú àwọn méjì jọ rinjú tán jọ ríra wọn Ìbàdàn lẹ́ ń gbé tẹ́lẹ̀ ẹ páàkì ọmọ lọ́mọ ó dé Abẹ́òkúta wọ̀ lábẹ́òkúta ẹ sọ fún bàbá ọmọ pé ẹ ti gbé ọmọ lọ sábẹ́òkúta láyé kan tá à ń lò lọ yìí àwọn èèyàn wọ́n ní kànú ayé o wọ́n ní kànú ayé o wọ́n ní kànú ayé o ó lágbára o Ọlọ́run ò ní dójú tì wá kò sí problem á pè ọ̀bá yìí ní ẹ̀yìn ètò tá sì gbìyànjú láti bí wọ́n léèrè bá a ti lè dí ọ̀dọ̀ wọn nílùú Abẹ́òkúta èmi àti àwọn crew mi àjọgbéra á lọ sí Abẹ́òkúta ò jìnnà àkọ́kọ́ náà wọ́n ti fún ọmọ lóyún wọ́n ti gbọ́ ọmọ kan lára ẹ̀ wọ́n ti fún ọmọ lóyún wọ́n ti gba ọmọ lára ẹ̀ láì sí yọ̀ǹda òbí ẹ̀ Allahu Akbar ẹ̀wù bí ẹ̀wù kádàrá rẹ̀ tọ́lọ̀ ń kọ́ mọ́mọ́ ẹ̀wù báwọn àfáà mi ṣe ń parẹ́ mọ́mọ́ yẹn lára àwọn àfáà wọn ń parẹ́ mọ́mọ́ yẹn lára kádàrá rẹ̀ Ọlọ́run ti kọ́ mọ́mọ́ ẹ wá wo báwọn àfáà bí wọ́n ṣe ń parẹ́ mọ́ lára. Okay now ṣerú òbí òun ṣerú ọmọ yẹn ṣé inú òbí ẹ̀ ṣe lè yọnu sí ṣé inú òbí ẹ̀ ṣe wọ́n lè yọnu sí tábà wá yọnu sí ronú tí ó ta rẹ̀ jáde ni irú ègún ò lè fẹ́ kó mọ lọ́dọ̀ bá lọ bóbìnrin ńkọ́ ọ̀kábí máa ń lẹ̀ ó bóró ìwà tí àfáàdà òdìwò ìwà tó kú díẹ̀ káàtó ni Ọlọ́run ó tún kálukú wá ṣe gbogbo ibi tí rẹ̀ náà tó ń bẹ ń kọ́lọ́ fi ń kálukú Ọlọ́run bá bójútó sí Ọlọ́run mọ̀ wá tú yóò mọ̀ bá tún ná àwọn aṣebi táwọn náà rọra ọmọ èèyàn Ọlọ́run bá wá tún wọn ẹ ṣeun tẹ́ ń gbọ́ mi bí ọ̀rọ̀ kéèsì bá ti ń lọ á jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan ò ní ṣe mí nǹkan ò ní ṣe yìí náà ibi tẹ́ fi wò mí ojú yẹn ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi tíyẹn ò ní di pẹ̀lú ògùn Ọlọ́run àtọ̀tọ̀ àtòsì òní ẹlẹ́rìí mọ́ fi ń kórè dàbọ̀ wálé lónìí ọjọ́ ajé orí ọ̀tún orí òsì orí wá eré gbogbo ẹ̀ yóò mọ̀ wọlé tọ̀ wá o Adéyẹmí olórí lóko ẹ ṣeun.